kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, a kí ogun ẹlẹ́rìí kan Ọlọ́run káàkiri àgbáláyé pé tẹ́fí wò ní fọ́ èyí tẹ́fí gbọ́ oníjì láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Fọ́nrán kan ló jáde láti ẹnu Múfútàù tìlú Ìwó, kò ṣe mọ́ ṣe fífọ́nrán báyìí pàápàá jùlọ láti tàbùkù sí àpèrè àwọn bàbá wa, pàápàá jùlọ àpèrè Ọ̀nìrìṣà. Wọ́n ti sọ ipò àwọn bàbá wa, ipò lọ́balọ́ba, wọ́n ti sọ di ipò kan téèyàn lè tanu sí, ipò kan téèyàn lè sọ̀rọ̀ kò gbà kúkèrè sí, tẹ́yìn àgbàlagbà lù tẹ́ẹjọ́ mọ ọkọ tẹ́ẹ̀sì ń wò wọ́n tẹ́ẹ̀ ṣàtúnṣe. Tó wá di pé àwọn lèmọ́mú wọn lálá táàbá wá ń sọ̀rọ̀ wọn láwàlá láṣejù, kẹ́ tó wá mọ̀ màṣejù wá, gbogbo ẹ̀yin àgbààgbà, gbogbo yín a pè yín sí ọ̀rọ̀ Mùfùtí, gbogbo ohun tó sọ ní mọ̀ sọ́lẹ̀ ẹ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ìjẹ́jì tí mo fàṣẹ sí tẹ́yìn ní mo gbọ́ báyìí. Ẹ̀yin wa, àwọn aráàlú la ní ààfin, property wa ni kì í sóòsà bá ní kò rí bẹ́ẹ̀ kó sọ kọ́kọ́ ní síkọ́ọ̀tù kọjá di ibi ọba wa, ọ̀rọ̀ bí ọba bí ó sì kọ́kọ́ ní síkọ́ọ̀tù. Àwọn aráàlú la ní ààfin, ọba tó bá ní ààfin láòsà ló wọ́n máa ṣe kí sí ọba wa mùsùlùmí. Ṣé ń gbọ́? Ó láwọn aráàlú làwọn ní ààfin kì í sóòsà, ó ní ọba tó wá ní ààfin lá òòsà ló mọ̀ sí kí sọ́ba mùsùlùmí. Tálà aráàlú ló ní ààfin, àwọn aráàlú wo? Sáwọn ọmọ ọkọ ìlú ni àbáwọn ọmọ àlè ìlú? Ìwọ tó wá sọ wípé ẹ̀yin aráàlú lẹ ní ààfin kìí sóòsà, ipò wo ló ti ẹ̀rù pọ́ bá wà náà? Kìí ṣẹ̀bi rẹ o, ẹ̀bi ọ̀gá rẹ tí ń ròyìn lágbára àtàwọn ará Sáúdí tí ń ròyìn lágbára, ẹ̀bi wọn ni. Ẹ̀yin aráàlú lẹ ààfin kìí sóòsà. Tẹ́ ẹ bá fẹ́ jogún ẹ lọ pàtàkì tán yín nínú mọ́sálásí, ẹ lọ sí níjọ́ tí ọ̀gá rẹ tẹ́ pẹ̀lẹ́ mí ayín Olúwo níjọ́ tó lọ sí yídì tó sọ wípé òun fẹ́ kírun, òun fẹ́ síwájú wọn, wọ́n kújó kírun bẹ̀, wọ́n kújó síwájú wọn. Tí wọ́n náà bá fẹ́ pàtàn lọ sínú mọ́sálásí, bẹ́ẹ̀ ló ti lọ mọ́ pàtàn pé àwa mùsùlùmí la ní mọ́sálásí o kìí sóòsà. Bó o bá dé mọ́sálásí yídì wọ́n lẹ́yìn mùsùlùmí lẹ ní mọ́sálásí kìí sóòsà, ẹnìyàn kò ní bọ́ jiyàn. Tó bá dé àwùjọ àwọn ẹlẹ́gbẹ́ yín MSSN MSS kìíní kan, bó bá lẹ́yìn ilẹ̀ mùsùlùmí ni, ṣùgbọ́n ààfin òòsà ló láàfin o. Àwọn ọmọ ọkọ ìlú wọ́n sì mọ̀ pé òòsà ló láàfin. Láti àwọn ẹgbẹ́ ẹ̀yìn aráàlú lẹ́ láàfin kìí sóòsà, ẹni tó bá fẹ́ ṣe olórí olóòsà kò lè jẹ́ olórí ẹ̀yin mùsùlùmí. Ẹ̀yin lẹ́ ń tẹná wẹ́bí fún ẹnu ara rẹ̀ ló ti sọ bí tí ó tò sí. Tó bá fẹ́ wá kílèmù ààfin mọ́ lọ sílé Haúsá, ẹ lọ mọ́ kílèmù àwọn pálásì àwọn emir. Ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ fi jẹ́ míà, ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ fi jọba, òun ló fẹ́ gbàbọ̀dẹ̀ fún ọ̀nà Yorùbá. Ó sì ń ṣàtúnṣe àpàpàǹdodo báyìí, ó ti ń ṣàtúnṣe ọwọ́ tipátipá. Ṣùgbọ́n nígbà ọ̀rọ̀ ti bí orí ni, nígbà tẹ́wé ìbọ̀rọ̀ yẹ mọ́ tọ́mọ ẹ ti rìn owó ọjà. Torí mo ti ń wo fídíò àwọn aráàlú wo tí wọ́n ti ń dání fún nísìn pé lílọ ni ó lọ. Tí n bá rí fọ́nà wọn á play ẹ̀ tẹ́gbọ́, àwọn aráàlú ti ń dání fún pé lílọ ni ó lọ. Wọ́n fẹ́ mọ̀ ṣàtúnṣe bó láṣẹ ṣe tá modernize ẹ̀, wọ́n bá sọ̀rọ̀ modernization. Ẹ mọ̀ bá tójú bọ̀, torí ọ̀gá rẹ̀ nígbà tí yóò dákúrè tó wà ó wọ̀ pẹ̀bí, ó ṣàwọn òtò ẹ kó ṣe. Òun ò ṣe jáde ńgbà náà kó wá sọ fún gbogbo ayé pé òun ò sòsá ó, àyí mùsùlùmí ìpèbí tó ń fẹ́ wọ̀ Central Mosque lówó ti wọ̀ pèbí o. Kò sí lè wọ̀ pèbí ní Central Mosque, ó wọ̀ pèbí bí tẹ́kún ti wọ̀ pèbí ọ̀sọ́kọ̀ òru kan táwọn láríwá gbówó dé
ló bẹ̀rẹ̀ sí ń takulẹ̀ àbá rẹ̀ báyìí a sàn kí bẹ̀rẹ̀ sí rẹ̀ àbá rẹ̀ ní tọ́wọ́ pé Ìgbò bá jẹ́lẹ̀ àbá rẹ̀ ọmọ rẹ̀ kan ò ní tako ìran àbá rẹ̀ wọn ò ní gbọ́mọ rẹ̀ kan sípò olórí kó wá mọ́ fẹ́nu ara rẹ̀ gbé kúra rẹ̀ sípò èrò ẹ̀yìn ọmọ rẹ̀ wọ́n lè gbé sípò olórí kó wá mọ́ fẹ́nu ara rẹ̀ gbé rẹ̀ sípò èrò ẹ̀yìn olófin mú dìgbòlugi tẹ̀dẹ̀ náà tí lọ ń dọ̀bálẹ̀ iwájú emir Oyèjọba aládé tí wọ́n lọ́ra mú tí wọ́n lọ́ra bá níwájú emir mọ́ mọ̀rọ̀ tí ó bá jáde lẹ́nu ẹ mọ́kàn mọ́ sọ̀rọ̀ bí akúrí mọ́ mọ̀rọ̀ bí àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ akúrí nìkan ló ń gbọ́ àwọn tí ìsakúrí wà tí wọ́n fẹ́ gbọ́ ọjọ́ ń gbọ́ síwájú kí mọ́ wo sí dialogue. ní gbogbo ọ̀nà mo tún sọ̀rọ̀ ní ìṣọba Yorùbá ó lè jẹ́ ọba àwọn tó gbàgbọ́ nínú Yorùbá tájọ́ sí ẹ̀sìn sẹ́ríkù ẹ̀bọ kìí sí. ṣé ń gbọ́ ara àwọn tí mo ní kí ẹ̀kọ́ ṣàkíyèsí ni pé tájà rẹ̀ bá ń sínwín kó máa mojú ná ṣẹ́gbọ́n tó wí ó lóun tún sọ Ọ̀nìrìṣà yìí sọba Yorùbá ọba abuwa ni ọba tápà èmi ò mọ̀ o bóyá ọ̀gá rẹ̀ ló ń sponsor ẹ̀ lórí ní sagbátẹrù àti mọ́ bú Ọ̀nìrìṣà bóyá ọ̀gá rẹ̀ ló sponsor ẹ̀ láti mọ́ bú Ọ̀nìrìṣà kò yé mi o torí àwọn ọ̀rọ̀ yìí ó tún ti ń lọ́wọ́ kan òṣèlú nú tó máa pé Ọ̀nìrìṣà sọba Yorùbá kí ló fi sọ wípé Ọ̀nìrìṣà sọba Yorùbá táwọn kan tún fẹ́ mọ́ yí múra lọ́wọ́ pé ọ̀tọ̀ ní ilẹ̀ Yorùbá ọ̀tọ̀ ní káàrọ̀ òjíire ọmọ òtún gbogbo wa ṣùgbọ́n gbogbo wa a ti gbé táìtù Yorùbá lórí ṣé gbà wá láàárọ̀ káàṣẹ mọ́ pin nǹkan síbẹ̀ mú lọ gbẹ̀ntà ń pè lẹ̀ Yorùbá ó níye stéètì tá kà sílẹ̀ Yorùbá Ọ̀yọ́ state ẹ̀yà bẹ̀rẹ̀ láti Lagos state Ọ̀yọ́ state Ogun state Ondo state Èkìtì state àwọn Ìlọrin tí wọ́n ti fẹ́ jogún gógún Fúlàní bẹ́ẹ̀ tí wọ́n kàdà kìí tán lé wa lórí ṣùgbọ́n àlẹ́ níwèé ṣe Yorùbá àwọn ọmọ àlè ibẹ̀ ní ọ̀lọ́ àwọn ń gèlè àwọn ẹ̀mẹ́ abẹ̀ ní ọ̀lọ́ fún wa àwọn ń gèlè ẹni tí pinnu Fúlàní tí ó gbèdé Fúlàní ó gbàbọ̀dé fún náà Yorùbá ni ibẹ̀ ẹ̀kọ́ mò ń lọ ọwá lọ ní ìṣọba Yorùbá ọba akíwá lọ ní ọba tápà ọba bá nú pé torí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé àwọn kìíní kí wọ́n tó wá sọ̀rọ̀ bí àwọn ti mọ́ fa nǹkan tó lágbára jọ pọ̀ wọn lọ ọ̀rọ̀ rẹ̀ ò yé mi ṣùgbọ́n mo ti wá ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ bí ẹni pé kó fẹ́ mọ́ sábà fi takò Ọ̀nìrìṣà kó fẹ́ fi takò Ọ̀nìrìṣà mo ní pé kẹ́yìn bàbá wọn kẹ́ ẹ pè wọ́n ṣé bọ́ ṣe ń bú ṣé bọ́ ṣe ń sọ̀rọ̀ sí àpèrè àwọn lọ́balọ́ba wa yìí sódà ohun tí a sọ̀rọ̀ sápèrè wọn wá tún àtẹ́kì wọn personally torí kíni Ọ̀nìrìṣà bá nǹkan nu wọn jà ní Ọ̀ní bá Kìrìsìtẹ́nì ṣe ó bá Mùsùlùmí ṣe bẹ́ẹ̀ ṣe wá sọ̀rọ̀ sọ́ni tó kò tún sáláì mọ́ bá Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ṣe torí mo rántí jọ́ tí a lọ ṣe ìpàdé láàfin Ọ̀nìrìṣà gan wọ́n gbàdúrà ní lánàá Kìrìsìtẹ́nì wọ́n gbàdúrà lánàá Mùsùlùmí níjọ́ náà ìròkùn gbàdúrà lánàá ṣẹṣẹ o bẹ́ẹ̀ làwọn àfáà ń parú gbúgbúrú jọ náà mo sáà wú wọn so ṣé bí Ọ̀nìrìṣà ṣe wá pọn yín létó àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí tí wọn ò fi ìkẹ́kẹ́ ṣe ẹnikẹ́ni bóríṣà ṣe bá dé ààfin Ọ̀ní òwẹ̀ kọ́ ọmọ ìwé gbà lálejò bí Kìrìsìtẹ́nì níbẹ̀ wọ́n gbà lálejò bí Mùsùlùmí débẹ̀ wọ́n gbà lálejò pẹ̀lú bẹ́ẹ̀ náà àpèrè Ọ̀ní lẹ́tùmọ̀ sọ̀rọ̀ sí mo fi pé àwọn bàbá yín tí wọ́n náà yín iṣẹ́ ẹlẹ́nu jàwàlà àwọn bàbá yín tí wọ́n náà yín iṣẹ́ kẹ́ẹ̀tì máa wọn bálabàlá èso torí bí wọ́n sì dalẹ̀ Yorùbá rú náà wá ó wá lọ́nìí ẹ̀sọ́ bá lẹ̀ Yorùbá ẹ jẹ́ wá gbọ́ ìlú ibi tí Ọ̀ní ti jọba. Ọ̀ní kì í ṣọ̀gá tèmi ọ̀gá àwọn èèyàn rẹ̀ tó bá gbàgbọ́ nígbà tó gba Olúwo lọ́ba wa kódà ọba fún gbogbo ilẹ̀ Yorùbá ọba Mùsùlùmí
tó pé mùsùlùmí ni ó sì kéde pé òun ọ̀sẹ̀ bọ ó wí jáde ọba tó bá gbà kó wọn ọ̀sẹ̀ bọ èsì ọba wa ìmáàmù yóò sì máa délé gẹ́gẹ́ bí ọba tàwa kọ́ wa máa mú ààfin rẹ ìwọ ọba tó bá ń ṣe ẹbọ kọ́nà kan tó máa wá mọ́sálásí. ó ní ọba táwọn ó ní kò ní mọ̀ ṣe ẹbọ ó ní kò sì ní wà àfin tàwọn ṣe ìgbọ́ ti wí báyìí ṣé mùsùlùmí ló àfin tí ọ̀gá rẹ̀ wà ń ṣé mùsùlùmí ló kọ́ táyé pé ṣé àmọ́ àwọn bíbí yóò làkàì táyé pé bí ẹ̀yin ṣe ń ṣe yìí ní gbogbo àwọn bá tó ti ń jẹ́ níwò ń ṣe ni ìlú wo wọ́n ti dàlúwò ní wọ́n ti bàlúwò jẹ́ torí mo rántí pé ọba tó gbéṣẹ̀ kéyì tó wà ń bẹ́ yóò tó débẹ̀ kírísítẹ́nì ni tòsí wá torí ẹ̀ sọ́nù pálásì ìdílé pásítọ̀ kò sọ́nù kò torí ẹ̀ sọ́nù pálásì olúwo di tẹ́ḿpùlù àwọn ṣọ́ọ̀ṣì kúrò adé tá pé táyì mùsùlùmí bá ti dé ipò ọba lẹ́mọ́ fìtẹ̀ búkú lélẹ̀ ọba tó kúrò tó gbéṣẹ̀ kí èyí tó wà mẹ́yìn tó wà mẹ́ níwò kìrìsìtẹ́nì ni tí kò torí ẹ̀ bá ya àpèrè yẹn jẹ́ bọ̀ tí mùsùlùmí bá ti débì kan àpèrè mùsùlùmí fẹ́ bàjẹ́ ibi ẹ ti wá dáhùn mọ̀ ibi tí mùsùlùmí bá ti wà àti kìrìsìtẹ́nì ẹ ti dáhùn mọ̀ ibi tí mùsùlùmí bá ti wà jàgídíjàgan wọn mọ̀ fà ìlú tó bá ti wà kèé tòrò ìlú tí mùsùlùmí bá ti wà kèé tòrò orí ìjà ọlá ajá ní dúró sáyìn mùsùlùmí ẹ wà káàfin ti yín ni ẹ ní pé ibi ti yín àbí ẹ káàfin ti yín ẹ̀yin mùsùlùmí ẹ wà ní pé ibi ti yín ìpè bí yín yóò jẹ́ ní mọ́sálásí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ yẹ kẹ́yìn náà ti máa rí àjẹ̀ndà àwọn pípù yìí nípa àjẹ̀dá àwọn ọkùnrin yìí ni pé kí wọ́n islamize palace kí wọ́n ajákẹ̀ kó ní ṣẹ̀ṣẹ̀ kó mọ́ wọlé mọ́ bí òun àtọ́gá rẹ̀ ìtànfẹ́ ìtàn ṣe nìyẹn wọ́n fẹ́ kí wọ́n ti ẹ̀gbọ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ tí ó ń ṣẹ̀ṣẹ̀ balẹ̀ súnmọ́ bá wọ́n lọ fẹ́ ẹ̀hónú wọn wọ́n lọ fẹ́ tọ́ kí wọ́n lọ bá sọ̀rọ̀ ta ló ń ṣẹ̀ṣẹ̀ mọ́ bá sọ̀rọ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ lọ́mọ sọ̀rọ̀ tiẹ̀ ní mọ́ṣáláṣí ni ẹ̀yọ́ lọ́mọ sọ fún sí mi gbọ̀n torí gbogbo ẹni sọ̀rọ̀ yìí mo wọ́dún eégún wò mo wò kan ní jẹrin èrò pọ̀ débi pé eégún àmọ́ jó ẹ̀rú àmọ́ bégún àti lọ́jọ́ lé ọba nígbà tẹ́ pé ìwò lọ́ba báyìí bá a ṣe wí báyìí lọ́wọ́ báyìí ìlú ìwò lọ́ba níjọ́ Ọlọ́run bá tó fún ìlú wò ní ọba ìlú wò tó tòrò bá a ṣe wà báyìí ìwò lọ́ba torí ọba tí wà ṣe tradition kìí sọba ẹmí àní ẹkùnjú ọmọ wégele ìyìn tó lè ń ṣẹ́rí ọkùnrin ìyìn tó ń pè yìí tẹ́yìn ìjọba ìyìn tí ń pèpè sí tẹ́yìn ìjọba tẹ́jọ́ ọmọ Yorùbá gómìnà ìsìnlẹ̀ Ọ̀ṣun tẹ́ẹ̀bà ṣègbésẹ̀ lórí ọ̀rọ̀ arákùnrin ìyìn tẹ́ ẹ̀rọ kọ̀lẹ́bà o torí gómìnà náà second term níwà lórí àwọn gómìnà bí wọ́n ṣe gbó fáwọn kìíní burúkú yìí fún bá ń polówó second time lọ́wọ́ lórí tiwọn náà tradition bá bàjẹ́ gómìnà mi ò rán wa kí tradition bá bàjẹ́ ṣùgbọ́n èyí náà láti mọ ọmọkọ ní gbogbo àwọn gómìnà pátá ẹ jẹ́ n gbọ́ síwájú. jókòó ní ààfin nígbà tí ń sẹ́bọ̀ wọ́n wà mọ́sálásí mọ́ bàbá Joshua kálá káàsì kéde bàbá yìí jó sokolo kájí kéde kájí sokolo kìí ṣe ti jà alẹ́ sọ bá wa. ọba tó bá ń ṣẹbọ kó mú àmọ́ síláṣí mọ́ ọba tó bá ń ṣẹbọ kó mú àmọ́ síláṣí mọ́ kìí ṣe bí ti yìn bẹ́ẹ̀ ṣe bí àwọn ọba òpònú tí ń bá yín kírun ọba tó bá ti bá yín kírun ẹni mo ló pònú ni ọba tó bá ti bá yín kírun tí bá ti ń gbúrí adé kanlẹ̀ lẹ́yìn lè mọ́mù ẹ̀mú ẹ sọ pé mo ló ta lọ́lọ́ mo ló pònú ni ètò káàtẹ̀ tó wá sọ bẹ̀rẹ̀ ọ̀tọ̀ yìí káwọn ọmọ Yorùbá tó jí káàtẹ̀ wà láwọn àwọn kan bá yín kírun mọ̀ kò lẹ́yìn ìgbà tá ti bẹ̀rẹ̀ tó yẹ àwọn tó bá yín kírun kẹ́kún lè bá yín kírun mọ́ ọba tó wá ń gbọ́ wa tó gbogbo táwọn sọ láti jọ tó tó wá bá yín kírun òpònú ni ibo ló sì mọ gbórí aládé lọmọ kíkẹlẹ̀ lẹ́yìn lè mọ̀mú
nígbà bá dé ta lèmọ́mù wà jáde yóò lanu gbàgà pé èmi ni bàbá ọba ló sì tún pàtẹ́wọ́ fún bẹ́ẹ̀ ni bàbá mi. lèmọ́mù tí ó yẹ kó wá mọ foríbalẹ̀ níwájú ọba nígbà tí ilẹ̀ yìí rẹ̀ lọ kírun mọ́sálásí tẹ́yìn mọ̀ pé òsálẹ̀ kàbàlẹ̀ foríbalẹ̀ fún tẹ́ bá dé ta yóò wà ní èmi bàbá wọn èmi lèmọ́mù àmọ́ sọ ní fọ́ọ̀tì ọba báyìí pé èmi ni bàbá rẹ bàbá ọba làwa ọba náà wà mọ́ pàtẹ́wọ́ fún tẹ́lábùkù nìkẹyìn níbi tẹ́yìn tó ọba tòní tẹ́ bá bàjẹ́ dé táwọn tọ̀lá ò ṣe ṣùgbọ́n mo pé àwọn olùmọ̀lẹ́sìn tó tún gbìjà ẹ̀yìn gbọ́ wájú. mo ì tún fi àsìkò yìí kí tó sọ̀rọ̀ mi síwájú mo fi lu kábíyèsí Àtàọ̀jà tilé Òṣogbo mo fi wọn lọ́gọ̀ ẹnu mọ̀ pé lọ́nà kan àbí kejì àwọn náà ń gbọ́ wa kábíyèsí Àtàọ̀jà mo kí yín o inú mi dùn pé mo rántí sọ̀rọ̀ ìdébẹ̀ lẹ́yìn ẹ̀sìn kábíyèsí ojú òní tíyìn kábíyèsí ń gbọ́ wa mo sì mọ̀ pọ́ ọmọ ọkọ ní ìtanijí la nílò kábíyèsí Àtàọ̀jà tilé Òṣogbo ní ẹ̀sìn kábíyèsí kíjí mọ̀tàn kó tó bá létí Ọ̀ṣun Òṣogbo ṣùgbọ́n mo ń fi tayọ̀tayọ̀ tìrùntìrùn sọ gbogbo yẹn yẹn wá pé lọ́dún Ọ̀ṣun Òṣogbo tá a parí yìí kábíyèsí òde jímọ̀ rárá bẹ́ẹ̀ pé jímọ̀ ló kọ wọn kábíyèsí ẹ má bínú bẹ́ẹ̀ pé jímọ̀ ló kọ wọn wọ́n bá jímọ̀ sọ̀tà lọ́tẹ̀ yìí bọ́mọkọ́ ti ṣẹnu kò yẹ kí káwọn èèyàn wá láti ìlú èbó kó wá láti bí káàkiri àgbálá ayé wọ́n á mọ bá wa sọdún kí wọ́n bá wa sọ̀sá ìran bàbá tiwa káàánú tó wà lọ́mọ sòsó ló sàjọ́ náà kò bójúmu kábíyèsí Àtàọ̀jà tilé Òṣogbo ojú ní tiyín o ọmọ ọkọ ní sì ní pípẹ́ àdọ́ máa lè ẹ ṣe àdúpẹ́ o inú mi dùn o torí kábíyèsí débẹ̀ yẹn wọ́n di wa létí omi ní nǹkan bíi tó wàn ẹ tó sì débi tẹ́jọ́ mi tó wàn kò lọ mọ́sálásí kankan ẹ jẹ́ ń gbọ́ síwájú. bàbá tò lẹ́yìn rẹ̀ déwájú ọlọ́yin náà láwọ̀ bàbá tò lẹ́yìn rẹ̀ láyé aṣorí ibú ayé àtàlìkì àmà sáré kí ló ní tó fún wa so onítọ̀sọ́nà kankan lọ́dọ̀ ẹ̀ tó fún wa rí bẹ́ẹ̀ bá ń gbọ́rọ̀ olúwo èyí ó sì máa mìírí àbí. tí ẹ̀ ń gbọ́ ó ní ọba tó tẹ́lẹ̀bọ táwọn bá tó sẹ́yìn rẹ̀ àwọn òṣòrí ibú ayé àti tàlìkì àmọ́ ẹ̀yin náà ló jíṣẹ́ yóò yan orúbú fún yín òṣìṣẹ́ tí wọ́n kò ní orí ibú kan fáwà Olódùmarè jẹ́ kí n wà àlùjànnà kò sì jẹ́ wọná tó lóṣìṣẹ́ tẹ́ná sáwọ̀ òròyìn àlùjànnà Olódùmarè jẹ́ kí n wà àlùjànnà kí n fẹ́ fi ṣe Olódùmarè jẹ́ kí n wọ̀ àwọn tí Olódùmarè sáwà wọn ò fi bí ròyìn Olódùmarè fáwà ẹ̀yin ni wọ́n fi bí ròyìn aláàfún mọ́ láyé ẹ̀rùkì àmọ́ ìmọ̀ láwálé jìnnà rẹ̀ ṣùgbọ́n àgbìn yìí kìí ṣe ìwọ ló kó bá wa lára bí èso ọ̀gá rẹ̀ tí ìwọ wá sọ pé ẹ̀yin ò ní tó lẹ́yìn ọba tó bá ń ṣẹbọ kí lọ bá wá dé mọ́sálásí gan kí lọ bá dé mọ́sálásí láyọ̀ wá pé ṣẹbọ ọba tó wá ń tó lẹ́yìn yín tó wá ń bá yín mọ́sálásí ní fìrí ẹ̀ pa kí lọ bá dé mọ́sálásí ẹ̀ ní tó lẹ́yìn ẹ̀ ta ló gbé ọ̀sẹ̀ ta ló gbé sáré yẹn bá bẹ́ẹ̀ ta ní òtò ẹ̀yin lẹ́ ń tẹnu bọ̀ bọ́n tí ò yẹ kẹ́ tẹnu bọ̀ sáà wọ́n ṣe wọ́n pè pálásì ni àbí àbúlúbà ní wà tó lẹ́yìn tiẹ̀ àbọ̀ ní wà tó lẹ́yìn rẹ̀ bí Aláàfin ló sì wà mọ́sálásí wà tó lẹ́yìn rẹ̀ ní kò sọ fún mi láwọn ọba tán jọmọ ọkọ sọ́ọ̀ nínú wà tó lẹ́yìn rẹ̀ ní àbáláàfin ṣé báwọn ìwọ àwọn dìgbò olùgbé ara níta mọ́ tí ọjọ́ mọ́tò lẹ́yìn ara yín náà bí n gbọ́ wájú yọ. yóò wí nǹkan gidi tó bá láàkẹ́ ìmú kí ló fẹ́ wí arígini ló wí ni àbẹ́ arígini wọ́jà ṣé ìwọ tó kó tó wáyà lè sọ pé kó gbé ẹbọ ní òwò kó gbé lọ tó fọ punishment kó gbé ẹbọ òwò kó gbé lọ ọjà nítorí rẹ̀ wọ́n fi ṣèṣe de. ṣé ń gbọ́ ó ní wọ́n lè kọ́ bó ń gbé ẹbọ òwò kó gbé lọ ọjà wọ́n fún punishment ṣé bí tó máa fẹ́ ṣèyún ṣé bí ẹ̀kan lọ́dún ni gbé pé kò sí bí wọ́n ti kọ́ bó gbé ẹbọ òwò wọ́n ti wà ní pé tó bá ti wà wáṣẹ́ ṣé bí ẹ̀kan lọ́dún ni olóòfó fún rẹ̀ punishment ṣùgbọ́n ẹ̀yin tí aláwọ̀ fún punishment lójoojúmọ́ yóò kí láago márùn méjì bí ẹn kó mọ́gùn bí ẹn fẹ́ tákìtì bí ẹn tó kó mọ́gùn tó fẹ́ tákìtì tó tákìtì tán tó dẹ̀ jẹ́ nǹkan
ó sì láago mẹ́rin ó sì láago mẹ́fà ó sì láago méjì punishment yẹ ó sì sáwọ punishment yẹ láago mẹ́rin punishment yẹ ó sì sáwọ láago méje alẹ́ aago méje alẹ́ báyìí punishment yẹ ó sì sáwọ ẹwà aago mẹ́jọ ni torí àwọn mi torí táwọn ti kírun aago méje tán ẹlòmíì lọ lé mọ́ tí ó fi kíta aago mẹ́jọ táwọn bá kírun aago mẹ́jọ tán yóò sáwọ punishment lẹ́yìn aago mẹ́jọ yẹn yóò sáwọ náfìlà sáfì wìtírì ta ló sáwọ punishment inú wọ àtẹn tó ń ṣe orò ẹ̀kan lọ́dún báwọn ẹn tó òbúkọ yín ò mọ̀ pé òórùn òbúkọ yín kò mọ̀ pé òórùn wálé wọn sáà punishment wọn ń sọ̀rọ̀ wọn ń gbẹ́bọ sáyé ẹlẹ́bọ̀ wà bẹ́tà ayé tiẹ̀ tó gbẹ́bọ gbẹ̀ ìpò náà òun ṣẹbọ lẹ lárúbáwá punishment lẹ lárúbáwá lẹ́ǹsẹ̀ ṣùgbọ́n kó kà wá ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ̀yìn sọ̀rọ̀ ọmọ ọkọ bọ́ọ̀mà àlẹ́ ṣe é wí lẹ́tí wí ẹ mọ̀ wí lọ kámẹ́rin tí ó lálẹ́. àwọn èrè wọn ní punishment tó pé ó ní agbára lọ́wọ́ wọ́n lè ní ẹni ọba wọ ìlú ọ̀daràn nù àjòjì tó bá wọ ìlú ní èsì tutù gbogbo aṣọ ògbówó ẹ̀yìn lẹ́ni kìí ṣe yóò kìí ṣe kùránì kìí ṣe muslim kìí ṣe christian wọ́n bá ṣògbó owó ẹ̀yìn ní gbogbo tí ó sọ àwọn ọmọdé wèrè tẹ́ ń ya wèrè ẹ̀yìn ní. ṣe gbọ́ ó ní wọ́n lè sọ pé ẹni tó bá pé àlejò tó bá wọ̀lú mú fi ṣètùtù fíìmù Yorùbá fíìmù lẹ́ ń sọ ẹ ti mọ́ sọ bẹ́ẹ̀ tipẹ́ ti sọ Yorùbá fíìmù yín ó láàlá máa ń pààyàn inú mi sì wà dùn pé gbogbo ìròyìn pànìyàn tá a wá ń rí Ramoni Kabiru Aliu Setiu Sarafa Kamọ Basiru àwọn ìròyìn pànìyàn tá a ń rí nu wọ́n pọ̀ lókè kúrá láwọn tí pààyàn ẹ̀mọ̀rọ̀ kún sẹ̀sí ń bẹ̀ ẹ̀mọ̀rí fásitì kìíní kan ẹ̀mọ̀rọ̀ adé ṣe kìíní kan ẹ̀mọ̀rọ̀ ọlá ṣe kìíní kan wáyé pé punishment wọ́n sáfù wọ́n ní wọ́n máa pààyàn ó dìnnà bá bẹ́ẹ̀ mélòó tí wọ́n bá ń ṣe orò bí kan táwọn ikú wọn ṣe orò bí kan orò wá pa láti ìgbà tí wọ́n ti jáde yìí kan sọ ẹnìkan fún wa àbẹ́yàn méjì láti ìgbà tí wọ́n ti dáyé tó wá sọ pé nílùú kan o orò pa o kódà ètò tó ẹnu ọjọ́ mẹ́ta ìtẹ́mì rí ẹni tó lọ jí statue alágẹmọ èrè alágẹmọ tó lọ jí gbé ẹbí ní pé eré òsàyìn ò pa kọkàn jí ó lè lọ ní èyí tá sáà nínú tẹ́kẹ́ bẹ́ẹ̀ lò sàpáyàn ní irú ẹni tó jí statue alágẹmọ gbé níjẹ̀bú Òde ó yẹ kálágẹmọ ti pákìlì tó mọ́ òsàyẹ̀ dìmọ́lẹ̀ kò lè lọ nígbà tí àwọn tó mojú ẹ̀ wá dé tí wọ́n wá tù ó ẹni wá ṣẹlẹ̀ dìde yá wá fèmí ní àpẹẹrẹ kan lóòsà nílùú kan tí ó wá gbọ́ pé ó wá pààyàn tàbí tí wọ́n pààyàn bọ níta bá bí àyín ká fànù nígbà yẹn ní kàyé fẹ́lẹ́ ó lé gbéyẹ̀ wá wọ́n pààyàn bóòsà ó sáwó ní yóò bá fi mú ní sáà yóò bá fi mú ní àwọn Yorùbá fíìmù tó sì ń báyìí sí jẹ́ ẹ̀ náà mo ń bọ̀ fáwọn náà ọ̀rọ̀ tí mo ti dé ṣùgbọ́n kéèkèé tí gbogbo náà lè bú nítorí pé bá ṣe láwọn kan tí ń bá ṣẹ̀ṣẹ̀ jẹ́ láwọn kan tún ṣẹ̀ṣẹ̀ ṣe wọ́n á fi àsìkò pé gbẹ̀yìn bàbá wa kẹ́ẹ̀pà àwọn àbá àwọn ẹranko yìí níbi tí wọ́n ti ń gbọ́ ẹ mọ́ ta inú sáwọn bàbá wa mọ́ àwọn ògbé sára àti wàkọjá mọ́ṣáláṣí o òyìn tọ́nà sí ọmọ lè mọ́mú tí ó sì bá gbégúndé àgbẹ̀sá àkọjá mọ́ṣáláṣí àdọ́dọ́ yín ẹ sọ̀rọ̀ nípa àwọn sífì mọ̀mú yín ọ̀rọ̀ pọ̀ tẹ́ lára àwọn sí mọ̀mú yín tẹ́ lè sọ láti wá mọ̀ wọnú sí orí adé mọ̀ wọnú sí personality àwọn lọ́balọ́ba ó kọjá àlà rẹ o ó sì kọjá ẹnu bàbá rẹ Mufta Awele Njebele ó kọjá ẹnu bàbá rẹ dẹ́ntẹ́ ìwé ojú tẹ̀mí wò ní fọ́ èyí tẹ̀mí gbọ́ ní ibi sí láti lọ Olódùmarè láti lọ́wọ́ fa mo kọ́ ẹ làbọ̀ ìbọn ṣiṣẹ́. ẹ̀yin tèmi nígboro ẹ̀yin màmá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ̀yin sísí ẹ̀yin bọ̀bọ̀ ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Awareness Reshape orúkọ tèmi ni Ọmọ́wùmí láti iléeṣẹ́ Awareness Reshape a gbé àkàn tuntun egbòogi ìbílẹ̀ ọtí ìgbàlódé fún àwọn tí ó ń ṣe fàájì tó ń gbafẹ́ èyí tí a mọ̀ sí Modunjọ ẹ̀yẹ gbórúkọ náà Modunjọ ẹ rí iṣẹ́ mi ò dùn ni Modun gan so Modunjọ ó ti iléeṣẹ́ Awareness Reshape jáde
àgbo ọtí ìbílẹ̀ ni fún àwọn tí ó gbáfẹ́ gan, tí ó dẹ̀ jẹ́ pé ọtí tó dẹ̀ wà nínú ẹ̀ kì í ṣe nǹkan tí ó gara púpọ̀, percentage ọtí yẹn kò pọ̀ rárá. Kí wá ní ìwúlò Modùnjọ́ yìí? Àkọ́kọ́ ń bẹ ẹ̀yin bọ̀dá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin baálé ilé, ẹ̀yin aṣọ́mú tẹ fẹ́ má ṣọ́mú, tẹ mọ̀ pé ẹ fẹ́ tẹ àtẹ̀kanlẹ̀, tẹ bá gbé Modùnjọ́ lura, ẹ̀yin gan ẹ máa rí yàtọ̀, nítorí iṣẹ́ tẹ bá máa ṣe lọ́jọ́ tẹ bá máa mu Modùnjọ́ yìí, ẹ máa rí ìyàtọ̀ ọ̀nà ara. Ẹ̀yin tẹ bá dẹ̀ jẹ́ pé ẹ̀dẹ̀ ń lọ bí iṣẹ́, bóyá iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ bá dé ní alẹ́, ó máa ń rẹ̀ yẹn, máa ń pa irú ara ríro gbogbo ẹ̀, tẹ bá gbé Modùnjọ́ lura, gbogbo pains tó ń dùn yìí gbogbo ẹ̀ ló máa wálẹ̀, ẹ sùn, you will sleep like a baby, ẹ máa sùn bí ọmọ tuntun jòjò lónìí. Modùnjọ́ dẹ̀ ó tún ṣiṣẹ́ fún àwọn obìnrin tí ó bá ń complain nǹkan oṣù dúndùn nínú oṣooṣù. Wọ́n tó mọ̀ pé oṣooṣù nǹkan oṣù ẹ ó máa ń ṣe ségesège, àbí bóyá inú máa ń rẹ, ó máa ń complain, tó bá gbé Modùnjọ́ lura, gbogbo pains gbogbo complain yẹn ó máa wálẹ̀ ni. Iṣẹ́ tó ń ṣe ó pọ̀ gan-an, ṣe pé ìwọ tó rí bá ń fọ́, tí ara ń ro, tó bá gbé Modùnjọ́ lura, ó máa rí ìyàtọ̀ ẹ̀ nínú ara ẹ̀. Modùnjọ́ dẹ̀ rẹ̀ a ṣe sí oríṣi mẹ́ta tí mo mí pé a ní ìkan tó ń jẹ́ Modùnjọ́ herbal coffee. Ṣé rí Modùnjọ́ herbal coffee yìí, ó wà fún ẹ̀yin tí ẹ bá ń ṣiṣẹ́ alẹ́, tẹ̀mẹ́ pé bóyá ẹ̀yin tẹ̀ ń wa ọkọ̀ alẹ́, àbí akẹ́kọ̀ọ́ tí ó ń kàwé tó ní ìdánwò tó fẹ́ kàwé lálẹ́, tí ó bá gbé coffee yìí lura, ara ẹ̀ máa jí pépé, o ò ní lè sùn, so gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe ó máa rí ṣe, tó yẹ pé gbogbo egungun ara ẹ̀ ó máa le. Adẹ nìkan tá à ń pè ní Modùnjọ́ herbal drink. Modùnjọ́ herbal drink yìí òun náà ṣiṣẹ́ fún ẹni tí ó bá fẹ́ sùn, like ẹni tí ó bá mọ̀ pé òun ti ṣiṣẹ́ lọ látàrí, ó fẹ́ relax, kẹgbẹ́lẹ̀ ìwò. Ẹ̀yin tó bá ti rí pé tún ní high BP, ẹ má wò pé torí ó ọtí inú ẹ̀ kì í ṣe nǹkan tó pọ̀ rárá. Ẹ̀yin tó bá ní high BP, ó máa calm BP yín down, ẹ máa rórun sùn, orí fífọ́ gbogbo ẹ̀ ó máa lọ. So Modùnjọ́ herbal drink yìí ó wà fún yín, tí ẹ bá lò ẹ̀yin náà ẹ máa gbádùn ẹ̀. Àwa ní eléyìí bàbá ńlá ibẹ̀ òun gangan lélẹ̀, òun là ń pè ní big boys. Kí ni mo pè o? Big boys. Ẹ̀yin big boys tẹ́ wà ń gbòòrò, ẹ má wò pé bóyá ẹ ti gé 70, ẹ ti di arúgbó, ẹ ń ṣarúgbó o, ẹ sì lè ta àtẹ̀kanlẹ̀. Tẹ bá gbọ́mọdé mú lásán pẹ̀lú big boys yìí, ọmọ yẹn gan ó máa ní kí ló dé, ẹ má dúró, ẹ continue. So big boys lélẹ̀ wà fún àwọn tó bá ń ṣe fàájì dáadáa, tó yẹ pé kò kí ń rẹ̀ wọ́n, kò ń sún wọn, 3 round 4 round 5 round, ẹ sì ń continue ni, no darling, ẹgbẹ́ lè lura, ẹ̀yin gan ẹ máa gbádùn ẹ̀, ẹ máa wá dúpẹ́ lọ́wọ́, ẹ máa kan sára sí iléeṣẹ́ Modùnjọ́ Renny's Reshape wípé nǹkan rere la ṣe fún yín. Kò dẹ̀ ń ṣe nǹkan tó yẹ pé bóyá ẹ máa retí pé kó tán, ẹ lè gbé pálí, àwọn èèyàn tí ń rà dáadáa, wọ́n ń gbé pálí distribution all over the world. Tẹ́ pé tẹ́ bá pe àwọn numbers wa, a máa direct yín. So fún ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa, tẹ́ bá fẹ́ ṣe distributor wa, àbí tẹ́ bá tún fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí Modùnjọ́ iṣẹ́ tó ń ṣe, ẹ pè wá sórí àwọn nọ́mbà tẹ́ rí lórí àwòrán yìí láti lè jẹ àǹfààní. So ẹ má gbàgbé o, Modùnjọ́ la pé o, ìwọ ló dẹ̀ tí tọ́ mi wò, tó bá tọ́ mi wò wá rí i pé mo dùn pa, mo nà ọmọ pa. Ẹ ṣeun.